Alase òun ni mí ìrẹ́ ń kọ́ ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ará mi nílé lóko ní gbogbo everywhere ẹ ṣé mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń darapọ̀ mọ́ mi ẹ̀yin tó bá ti mọ̀ pé o ti darapọ̀ mọ́ mi jọ click the subscription below and the notification bell so that anytime tí bá ti upload nínú bíbáyìí àwọn tó ti darapọ̀ mọ́ mi mọ̀ pé a máa ń ṣe àwọn zẹngẹmẹngẹ oúnjẹ tó ládùn tó láàrin tó tó zẹngẹmẹngẹ tẹ́ pé ó máa jojú ń gbèsè ó máa jẹ ètè ní gbèsè náà ni a tún wá ṣara lóore exactly kí ni mo mú wá fún ilé ẹ̀wọ̀n pé mi sharp ní tiwa a kì í jẹ́ kí kitchen kó máa wà boring sí àwọn èèyàn pé ìdáná ilé ìdáná kò easy fine but it's fun to be anyways so kí ni mo fẹ́ sè lénìí ọbẹ̀ ni irú ọbẹ̀ wo ọbẹ̀ ògúnfe ọbẹ̀ ògúnfe yes ìwọ gangan mo bá rí tó láìjẹ́ tó máa lọ sáyé jẹ́kẹ́ ẹ bá mi gbábọ̀ ẹ lọ́ra lọ́dọ̀ ìyá Bàsírà ìyá kìíní kan ta ọbẹ̀ ògúnfe tó jẹ́ kí n kọ́ ẹ twist tí ìyá Bàsírà ń lò tí o fi ń wò pé ẹ lọ bá mi ṣan abọ́ ẹ lọ bá mi rà jẹ́ ń pẹ́ wàá sì fúnra ẹ at the four corners of your room comfortably wàá dẹ̀ sí ó dẹ̀ máa taste nice bẹ́ẹ̀ nǹkan tí mo fẹ́ kọ́ ilé nìyẹn so ẹ jẹ́ kí n introduce yìí sáwọn èròjà wa ògúnfe wa lélẹ̀ á ti bọ́ ó ti rọ̀ dáadáa ó ti tender at least tí eyín lè ṣe kọ̀ọ̀kan ó ti eyín omi ẹ̀ lélẹ̀ táwọn olóyìnbó ń pè ní meat stock òun lélẹ̀ then epo pupa palm oil onions àlùbọ́sà kí ló máa ń pè àlùbọ́sà ní èdè yín ẹ sọ sínú comment section mo people máa ń like interacting ẹ jẹ́ ká máa ata tá máa fi sè lélẹ̀ then òróró lélẹ̀ so nǹkan tá máa kọ́kọ́ ṣe ni pé ashipot ẹ máa ní rárá má ṣí ok ashipot bàbá ṣe wá ṣí àwa ṣáná so mo máa sọ fún yín pé ó dáa kí pot wa kó gbóná díẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí ní da àwọn èròjà torí pé ó máa gbogbo àwọn kinní tó ti ṣe kinní mọ́ ó máa pa that's it then ó ti gbóná ó ti gbóná bẹ́ẹ̀ yẹn so ẹ jẹ́ kí n kọ́kọ́ mú tẹ̀rí nǹkan tó máa kọ́kọ́ wọnú ẹ̀ òun lélẹ̀ epo tí ìtọ́ yẹ pé ọbẹ̀ ògúnfe ni Buka nǹkan tó máa ń tó jẹ́ kí tẹ bá ti ṣe tó bá ti fẹ́ dà ẹ fún mi níyẹn tó láwọ yẹn fún mi ní kíni ẹ̀wọ̀n pé ojú ẹ̀ máa ń fanimorous nǹkan tó máa ń jẹ́ kó fanimorous náà ojú epo àti òróró lọ so ìwọ tó bá ṣe fit farm tó bá ní it's too much there are some meals tó yẹ pé o ní láti fi láti jẹ́ kó bá a lọ dáadáa ẹ máa ra háàdì torí àfẹ́ gbá epo àwọn a máa gbá bọ̀ kò ń ṣe kó gbá bẹ́ẹ̀ yẹn a máa wá háàdì òróró díẹ̀ ẹ ti rí pé òróró tìǹtìǹ ní mo háàdì mọ́ just little náà ni mo háàdì mọ́ bẹ́ẹ̀ yẹn wàá gbélẹ̀ àwa rọra fi àjẹkó rọra gbá ní fẹ́rẹ́fẹ́ àwa ṣẹ̀ wá da onions wá sí sherry combination òróró àti epo oh my god oh my word is out of this world kò kí n ṣe ògúnfe dídín la fẹ́ ṣe kò ń ṣe ọbẹ̀ dídín òmóòyò ni ìmóòyò àbí òmóòyò ló ń pè é jẹ́ pé soup kò ń ṣe stew ṣó ti yé yín so ní ráńpẹ́ a kò máa rọra gbá combination òróró àti epo yẹn ti rí tẹ́ bá rójú ẹ̀ sìn ó ti ń fòmọ̀ díẹ̀díẹ̀ a máa wá da àlùbọ́sà yìí sí ẹ máa sọ pé mi gbọ́ ṣàrà mi but ẹ má worry because mi fẹ́ jẹ́ kó dín bẹ́ẹ̀ yẹn àlùbọ́sà yìí ni pé kó tu oró sí ni ṣẹ́rí ọbẹ̀ omi ọbẹ̀ ògúnfe yìí kò ń pẹ́ rárá ẹ máa rí pé èròjà ẹlòmíràn ní curry time gbogbo nǹkan tó bá jẹ́ ti local dish wa ni àwa à ń ṣe curry àti time wọn sábà fi sí tó ti yé yín ẹlòmíì gan máa ń go as far as putting local beans for me ìfẹ́ ṣe yẹn bẹ́ẹ̀ tó ti yé yín so omi ẹran ni kò gbọ́dọ̀ kó èròjà púpọ̀ sí bẹ́ẹ̀ yẹn àmọ́ o lè fi àwọn èròjà ríà curry garlic ginger o lè lọ sí o lè ti fi bọ ẹran bí ata yìí sìn tàtàṣé rodo tòmátì bá wà òun la lọ̀pọ̀ yìí àwa rọra fi garlic díẹ̀ a fi lọ sí so bí èròjà ìṣerí nìyẹn so èròjà ò tún gbọ́dọ̀ pọ̀ jù tẹ́tírí àkọ́ máa steer there
so tó bá sì ṣe díẹ̀ a bá da omi ọbẹ̀ sí ṣé ti rí so next thing tá máa ṣe ara máa dà sí. ẹ wá gbọ́ pé kí n kọ́ mu ìyá Basira yìí dán oúnjẹ ìyá Basira là ń ṣe ìlú báyìí ṣó ti yé yín sharp ẹ ti rí kò ní wàhálà nínú ọ̀rọ̀ tó bá yẹ pé o láìkì pé ẹlòmíì wà kò lè ṣe láìsí má fi máa curry time everything sí àsìkò tó lè dá sí náà lélẹ̀ báyìí ṣó ti yín but when it comes to that ìyá Basira local dish ẹ máa ráwọn ìyá yẹn wọ́n ń lò ní báyìí a máa jẹ́ kó sè díẹ̀ ká tó da omi ẹran wa sí. Mo gbàgbé láti sọ fún yín lẹ́ǹkan ata tí mo dà sínú mixture òróró àti epo yìí àti bọ̀ ọ́ ìwọ tó wọ́n pé ò tí ì bọ̀ ata báyìí ó máa dúró ó máa stay ó máa dàbí pé ẹ̀ ń di ẹ̀ ń sè ṣó ti yẹ yín bẹ́yẹn so ní báyìí torí mo mọ̀ pé mo ti bọ̀ ata mi màá rọra cover mi ì tí ì fi anything sí èyí ni láti jẹ́ kí ata yẹn o àti epo yẹn náà kọ́ tú kọ́ marry ara wọn fẹ́rẹ́fẹ́ náà ni tó bá máa fi tó in some minutes now máa padà wá àwa ṣe gbogbo èyí tó kù. Ó ti tó bí 5 minutes ìyá Basira yìí dán Alase mi má pa mí náà ẹ má pa mí náà kò tí ẹ ti jìnnà gbogbo ẹ ti ṣẹngẹmẹngẹ ẹ ti rí reason tí mo ní gba máa nídìí epo àti kíní ẹ̀ ló máa rọra ṣe báyìí ẹ̀yin oní fit fine please don't come for me I beg you please don't come for me at all. So bó ṣe wà yìí sìn ó ti ṣe rẹ́gí mi ò kí ń yára sáré da tomato adùn ọbẹ̀ iyọ̀ èmi omi yára mo dẹ̀ máa advice yẹn má máa yára láti máa ṣe because tọ́bẹ̀ bá tutù lẹ́ máa mọ̀ bóyá ẹ mú oúnjẹ sè because tẹ bá lọ taste ẹ̀ ní ilé tí mi sẹ́yìn lẹ́sẹ̀kẹsẹ̀ ó máa kọ̀ fà mọ́ra ẹ rí nǹkan tí mo ṣe òmú ìròṣì ni kò dín ẹ ti rí bọ́ torí pé a fẹ́ achieve look Buka stew yẹn òun ni ẹ ti rí àwọn epo àti kinní tó ń sọkùtù wọ̀wọ̀ náà ẹ̀ so a ṣe báyìí àdòmí ẹran tómi ẹran yín bá pọ̀ jù ẹ lè ṣẹ́ ọbẹ̀ ẹran the more tẹ bá ṣe ń sè ó máa tick sí but however máa advice ẹ máa sáré ya omi lù torí ẹ máa pẹ́ ń bẹ̀ pé ó yá máa tíìkì lọ so that's how it is meanwhile a ti bọ ògúnfe wa so a lè ṣe kíni a lè dá sí tó bá jẹ́ ìrẹ̀lì mò ń ṣe kíní fún ni Alase mi ń ṣe fún kí ló máa ní kí n fi pí ẹ̀ pẹ̀lú jẹ́ ń gbọ́ ní comment section. Ọbẹ̀ ògúnfe Buka òun là ń sè yìí ẹ wojú ọbẹ̀ kẹmúyán o ẹ wojú ọbẹ̀ kẹmúyán kẹmúyán o ẹ wojú ọbẹ̀ kẹmúyán. a ti cover báyìí sìn tó bá yẹ pé ẹ wá ṣe inú ẹran ẹ gbogbo ẹ dà sínú ẹ bẹ́ẹ̀ so a cover so nísìn àti filẹ̀ àti fẹ́ yẹ kó yọ̀ mọ́ra wọn dáadáa ògúnfe fún rẹ̀ á tún oró yẹn jáde síbẹ̀ omi ẹran omi ẹ̀ àti dà sí àtàtà gbogbo ẹ̀ máa wá márì àwọn ẹ̀ máa gbọ́ ọmọ ọlọ́mọ yẹn mo fẹ́ márì yẹn òun lè lè sìn ẹ jẹ́ ká tún filẹ̀ àwa padà wá last tàbá máa padà wá dé báyìí a máa wá taste ẹ̀ ṣó nídìí iyọ̀ àbó nídìí seasoning. Ẹ wojú ọbẹ̀ yìí gan mi tí ìṣí lásán wọ́n ti ń ṣe náà ẹ jẹ́ ká ṣí ọbẹ̀ wa láyọ̀ àti àlàáfíà. Ẹ ń gbọ́ pàtàkì ẹ rọra o máa ń ta o so ẹ lè lóò náà báyìí díẹ̀ náà ni ẹ rọra lóò náà ṣe ti rí ọtún bá ní ìróró yẹn pọ̀ epo ṣe kinní kan ọbẹ̀ ògúnfe Buka stew òun la sọ yìí Buka soup òun la sè fún yín so ilé ẹ bá mú ìtò láwọ yẹn ilé ẹ mọ́ fún mi níbi gúngún mo ká yín bá ṣe máa ń ṣe nìyẹn. Now mo sọ fún yín pé máa stay together máa wá taste ẹ mo bá yẹ really taste ọbẹ̀ lórí none of us. Now ẹ̀wọ̀n kí mi ń parọ́ ó ku adùn ọbẹ̀ kínkínní àti ìsebẹ̀ kínkínní díẹ̀díẹ̀ ni ohun tó wọ̀n sí ẹ jẹ́ n kọ́kọ́ fàdùn ọbẹ̀ sí ṣe ti rí
Oh la la. Màá rà fi yọ̀ kínkínní sí wa. Mi nídìí ẹ̀rí pé mo sì gbómi ẹran síbẹ̀ sometimes tọ́bẹ̀ yín bá overtake jù ẹ̀wọ̀n pé títẹ̀ kẹ́ fi ordinary omi sí gbogbo àyìn dẹ̀rẹ̀ lè má ti ẹ̀ wá rọra fi omi ẹran yín máa là but for now màá lọ ra gbé omi ẹran mi omi ògúnfe màá ra lọ gbé sínú fridge á tún come in handy jọ mi èmi ń da àwọn omi bẹ́ẹ̀ yẹn especially ti bá rí pé mo season ẹ̀ dáadáa ó dùn máa gbé sínú freezer tó bá dijọ́ tó bá fine bàjẹ́. Perfecto ìtàn pè ní yáàyì ó yáàyì pa so ẹ filẹ̀ so kí ni ìwọ máa fi jẹ ọbẹ̀ ògúnfe tí mo kọ yín ẹ tẹ̀lé ìlànà tí èmi Alase Nimi tí mo kọ yín báyìí jẹ́ n sáré clear bí báyìí tí bá máa padà dé nsìn máa paná nídìí ẹ̀. Okay so ẹ jẹ́ ká ti rójú ẹ̀ ọbẹ̀ Buka nìyẹn kò sí ẹni tó máa lọ sí Buka tó ní rí báyìí pé yes bọ́bẹ̀ wọn ṣe ń rí ẹ já mi wá jẹ́ rọ́ ẹ já mi nínú comment section please share my videos show some love by liking this video tó bá ti follow ìlànà yìí kẹ́ jẹ́ kí n mọ̀ now àti ṣe kí ni àti pa Yoruba is a very simple meal to prepare so that's it. Ìwọ̀n tó wọ́n mọ̀ pé bóyá epo yẹn ń ṣe bákọ̀bákọ̀ fún ẹ ẹ̀rọ ra ṣe báyìí. So a ti serve ẹ̀ tán báyìí. Awesome. Isn't this beautiful? So bó ṣe máa ń ṣe ọbẹ̀ ògúnfe nìyẹn tó jẹ́ òmóòyò ṣe rí báyìí pé kò nira rárá ó ti yé yín ọ̀tún bá dẹ̀ mọ̀ pé bóyá ipò ètò wá ṣe kinní kan that means pé ò kí ń visit ìyá Basira Buka bẹ́ẹ̀ ni mo lérò pé ẹ enjoy little tí mo mú wá fún yín lénìí ẹ jẹ́ ká ṣe míì lọ́jọ́ míì ọjọ́ ayọ̀ ó dàbọ̀.